ọmọ nlé bọ̀ lẹ́yìn Jagunlabi ńlára wájú ọmọ ní tó òyìnbó ní nlé òyìnbó ní yé pàrìpà ọmọ ògbóko lálà kábíyèsí Akilẹ̀ Ìjẹ̀bú ọmọ lọ́wọ́ lọ́dún bí ìyèrè ọmọ lọ́wọ́ òyìnbó tó dé òyìnbó náà dé ọ̀hún pọ̀ sí mo ṣe kábíyèsí forí adé o ẹ má pè mo bá yín lóde mo pè yín lórúkọ orúkọ ni wọ́n fi ń pọba aládé. mo tún kí gbogbo àwọn Ìjẹ̀bú tí a wà ní pátápátá láti gbogbo àgbáyé ní gbogbo Ìjẹ̀bú wà nínú ilé ní ẹ̀sìn Ìjẹ̀bú nílé o. ẹ máa dẹ̀ sí Ìjẹ̀bú nílé o ẹ̀wẹ̀ sọ lédè Ìjẹ̀bú. mo nílẹ̀ ìfọwọ́ tí mú ẹ̀wẹ̀ múrun wẹ̀ múrun títí wẹ̀ tún fárún wẹ̀ fárún ẹ̀ẹ́dẹ̀jọ́ o. Let you know that today is a special day. Today we are doing a lot. We want you to know that we have done a lot even before we are given the last 1 year. Ó ṣe pé ní ẹgbẹ́ yìí ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀. Ẹgbẹ́ wa yìí ti bẹ̀rẹ̀ láti bí ọdún kan sẹ́yìn. Tí a ti ń ṣe gudugudu méje àti yàyà mẹ́fà. A ti ṣe ètò ìwé báàgì ìwé schools kọ̀ọ̀kan láti lọ make sure pé a rí àwọn ọmọ tó ṣe dáadáa. Àwọn pa gbogbo àwọn ọmọ yìí pọ̀ níbi ọdún kan sẹ́yìn a fún wọn ní ẹ̀bùn ńlá a fún wọn ní ìwé abáwọn ṣètò yìí ní àyà mẹ́fà. Ẹgbẹ́ Bàbá Máyégún ọkùnrin Aṣíwájú Akilẹ̀ Ìjẹ̀bú àwọn náà ṣètò láti follow footsteps àwọn tí wọ́n bá níwájú tó jẹ́ ìlú ńlá ìlú olókìkí ìlú onínúure olóríire ní gbogbo orílẹ̀-èdè Áfíríkà. Torí nílẹ̀ Yorùbá Yorùbá bẹ̀rẹ̀ pẹ̀lú ìyá ẹgbẹ́ wa tí wọ́n mọ̀ pé nílẹ̀ Yorùbá it is ladies first immediately after men. Oh yes. Ìdí èyí máa bẹ̀rẹ̀ látòrí bàbá ẹgbẹ́ wa Ìjẹ̀bú. Bàbá wa táwọn yìí tí wọ́n jẹ́ bàbá ẹgbẹ́ wa lénìí. Wọ́n jẹ́ èèyàn ńlá ni wọ́n, ẹni ńlá ni wọ́n, ẹni iyì ni wọ́n, ẹni ẹ̀yẹ ni wọ́n. Yàyà mẹ́fà sí Ìjẹ̀bú àti sí ibòmíì náà kò ń ṣe Ìjẹ̀bú nìkan. A ti ṣe dáadáa ní gbogbo Nàìjíríà yìí anywhere in Nàìjíríà a ti ṣe dáadáa ní gbogbo òkè ńlá tó ń ka títì láyà bẹ́ẹ̀ ni. Àwọn ni chairman CEO of HBD Group of Companies incorporating HBD Nigeria Limited HBD and solicitor of Supreme Court of Nigeria. He's also a solicitor of England and Wales. He's a member of Nigerian Bar Association. He's also a member of the International Bar Association and the Law Society England and Wales. And together, our one and only Baba Ẹgbẹ́ to greater heights. He is a very, very committed man of means. Happily married to my beautiful sister, Oyindamola Ogunlana. Well, the giver is right here with me. We are going to also recognize all the other members. But meanwhile, I think the giver Egbe is ready to give the welcome address now. But before you do that, it's important that we invite all the membership of Baba Máyégún
Aṣíwájú ọkùnrin Akilẹ̀ Ìjẹ̀bú to please step forward because they are going to have their Egbe's anthem before the Giwa can say anything. I want to give the mic to Giwa, with all due respect, sir, to please invite your friends. That's how I see them. We are all friends. We have to be friends first. God bless you, sir. You're most welcome. Thank you so much. I'd like to invite all members of Egbe Baba Mayegun, Ọkùnrin Aṣíwájú Akilẹ̀ Ìjẹ̀bú. Members, please come forward. Members, please. Members, please. Come forward, please. Ayọ̀ Ṣísọ̀yà. Ọpẹ́yẹmí Odúwọlé. Taofik Jẹ́jẹ́. Well, I guess our members are still busy serving their guests, which is very important. But at least you can spare us like just 10 minutes. Yeah, the members are coming now because it's important for you all to support your Giwa Egbe before his welcome address. We want to see you, all of you. We want to see your faces. We all want to look at you, see your face, and decide if you have beautiful faces or not. That's why we're inviting every one of you here. The Giwa is right here. Thank you very much, sir. Congratulations for your success today. Today shall be a great success. And we shall all come here by this time next year to celebrate another year of success. Thank you, sir. Without wasting time, we would like to sing the Egbe's anthem. Wherever you are, please join us as we Samaye. Samaye. Please, we don't have time. Samaye. Bismillah. Bí Máyégún pé gbà, bí Máyégún pé gbà, Aṣíwájú àwa làgbà o. Bí Máyégún pé gbà, bí Máyégún pé gbà, Aṣíwájú àwa làgbà o. Àwa lòṣùpá ìlú o, kò síbi tá ò tọ́ dé. Ọ̀kan ṣoṣo ṣùpá ò tí borí gba ìràwọ̀. Bí Máyégún pé gbà, bí Máyégún pé gbà, Aṣíwájú àwa làgbà o. Kọ́nà kọ̀fọ́ ká má ràn, kọ́nà kọ̀fọ́ ká má ràn, kábíyèsí àfojú ẹ̀ rí má bo. Kọ́nà kọ̀fọ́ ká má ràn, kọ́nà kọ̀fọ́ ká má ràn, Àwùjalẹ̀ àfojú ẹ̀ rí má bo. Bó bá ṣẹ̀wọ̀n nílẹ̀ yìí o, àti lọ ṣe l'Àbújá. Bó bá ṣẹ̀wọ̀n l'Àbújá o, àti lọ ṣe lòkè òkun. Kọ́nà kọ̀fọ́ ká má ràn, kọ́nà kọ̀fọ́ ká má ràn, kábíyèsí àfojú ẹ̀ rí má bo. Bọ́ba Máyégún o. We don't have time. We welcome everyone to this occasion, the second leg of the official recognition and royal blessing of the Egbe. Please feel free, relax, enjoy, and have fun. Thank you. Ẹ bá wa fún wọn látẹ́wọ́.
ẹ fáwọn bọ́ba máyégún látẹ̀wọ́ ẹ ti níbẹ̀ nìkan bá pé ẹ má rìn Àwùjalẹ̀ àfojú ẹ̀ rí màbo bó bá ṣe wọn nílẹ̀ yìí o àtúnṣe lẹ́kùjá o bẹ́ẹ̀ nìkan fọ́ ẹ má rẹ̀ bẹ́ẹ̀ nìkan fọ́ ẹ má rẹ̀ Àwùjalẹ̀ àfojú ẹ̀ rí màbo. Well, ladies and gentlemen, we are going to continue the program, but meanwhile, would like, with all due respect, the King of War Beats, the Globalcom Ambassador worldwide, a famous musician in Nigeria and in the universe. Ladies and gentlemen, I am talking about the official band for today under the able leadership of King Sunny Ade. Put your hands together, ladies and gentlemen. Okay, Granny, Granny, with me your baby foot. Tani yo tu bega o, because she baba loge. Tani yo tu fi gbogbo ọpẹ́ mi fún. Lord, so that one, okay, Granny, ẹ̀yin ni mo fi ọpẹ́ mi fún. Káwọn tó bẹ̀rẹ̀ iṣẹ́ wa. Káwọn tó bẹ̀rẹ̀ iṣẹ́ wa. Àṣìbà Olúwarun. Àṣìbà onílé. Àṣìbà àlejò. Àṣìbà ọmọdé. Àṣìbà àgbàlagbà. Wọ́n ti ní kó ṣeun fún wa. Bọ́mọdé bá jù bá gbà, àròkọ dalẹ̀. Ìbà ni mo ṣe. Káwọn tó bẹ̀rẹ̀ iṣẹ́ wa. Káwọn tó bẹ̀rẹ̀ iṣẹ́ wa. Ìtiwọ́ àṣìbà Olúwarun. Àṣìbà onílé. Ìtiwọ́ àṣìbà àlejò. Àṣìbà ọmọdé. Àṣìbà àgbàlagbà. Wọ́n ti ní kàn ṣeun fún wa. Bọ́mọdé bá jù bá gbà, àròkọ dalẹ̀. Ìbà ni mo ṣe.
tó bẹ̀rẹ̀ iṣẹ́ wa. Àwa tó bẹ̀rẹ̀ iṣẹ́ wa. Àṣebà Olúwarun. Àṣebà onílé. Àṣebà àlejò. Àṣebà ọmọdé. Àṣebà àgbàlagbà. Wọ́n ti ní kó ṣeun fún wa. Bọ́mọdé bá jú bàgbà, àròkọ dalẹ̀, ìbá ni mo ṣe. Káwa tó bẹ̀rẹ̀ iṣẹ́ wa. 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 Àṣebà Olúwarun. Àṣebà onílé. Àṣebà àlejò. Àṣebà ọmọdé. Àṣebà àgbàlagbà. Wọ́n ti ní kó ṣeun fún wa. Bọ́mọdé bá jú bàgbà, àròkọ dalẹ̀, ìbá ni mo ṣe.
gbogbo yín mo kí n kò lólódì kan. ẹ̀kú ìkàlẹ̀ ẹ̀kú ìkàlẹ̀ gbogbo yín la kí àwọn olólòdì ẹ̀dín torí ìṣọ̀ládé. gbogbo yín ni mo kí n kò lólódì kan. ẹ̀kú ìkàlẹ̀ ẹ̀kú ìkàlẹ̀ gbogbo yín la kí àwọn olólòdì ẹ̀dín torí ìṣọ̀ládé. ìṣọ̀ládé. gbogbo yín ni mo kí n kò lólódì kan. ẹ̀kú ìkàlẹ̀ ẹ̀kú ìkàlẹ̀ gbogbo yín la kí àwọn olólòdì ẹ̀dín torí ìṣọ̀ládé. ìṣọ̀ládé. Thank you very much. Distinguished guests, ladies and gentlemen, could you please put your hands together for the King of World Peace, King Sunny Ade. Thank you very much. Nísìnyí wọ́n ní kí n fi tó wọ alẹ́ sí pé ìjọ́díjọ́ bàbá ẹgbẹ́ Barrister Ọ̀túnba Olúfẹ́mi Òkè ńlá tó ń ka títì láyà
òkè ńlá tó ń ka mọ́tò láyà bẹ́ẹ̀ ni ọkọ yèyé ọ̀túnba mọ́dúpẹ́ òkè ńlá àti gbogbo àwọn ọ̀rẹ́ wọn pátápátá kí wọ́n máa bọ̀ ní ojú agbo báyìí mo fi àsìkò yìí kí màmá wa ní kíákíá màmá wa alhaja with all due respect ma alhaja Khadijat Adebisi Edionsere cash madam mama dada onínúure olóríire ìyàsúná of Ogun State ìyàsúná of Nigeria. Ladies and gentlemen, please put your hands together for Alhaja Adebisi Elegbede Edionsere cash madam. Ẹjọ́ mama olóyè mama olóyè rẹpẹtẹ a ṣì máa ṣe recognitions but meanwhile let's just allow our baba ẹgbẹ́ to take the floor now. Laomi Bibilari, my beautiful wife, my beautiful sister, I recognize you. We shall continue the recognition. Ọ̀túnba Kale Otufeko and Ọ̀túnba Ashiru, a distinguished member of Island Club, the premier social club of Nigeria. I recognize you all. I'm going to continue the recognition, but meanwhile, we'd like King Sunny Ade to take the stage. And of course, Baba Ede is stepping forward. Barrister Lawyer Rere, akọniwájú adájọ́, akọniwájú Queen of England, akọniwájú President Muhammadu Buhari. Ṣé Ọlọ́run kó bá mi jogún àlàáfíà fún President wa. Thank you very much, ladies and gentlemen. Over to you, King Sunny Ade. Put your hands together for King Sunny Ade. Thank you very much. Toyin Ogunde, my darling sister, I recognize you. Fumi Ogedengbe, where are you? Fumi Ogedengbe is right here. I recognize you. Mama Rainbow, you are welcome back to Nigeria, the land of the living. Then Nigeria is the giant of Africa. Nigeria is the greatest country in the world. I am proud to be a Nigerian. Bíọ́lá lórí ayẹyẹ náà wà ń bí Lagos television. Àwọn máa ń gbé borun kiri gbogbo party ni. Wọ́n fẹ́ máa gbọ́ gist gbogbo party. My lovely sister, a kú òde àná. Ta wà ní ti K1 the ultimate níwòyí àná. Èní náà King Sunny Ade ni. Lágbára Ọlọ́run tó bá tún di lọ́la náà King Sunny Ade ni. The king of world being. Àjíǹde ara máa jẹ ìsà. Ire bàbá ẹgbẹ́ ló ní àkí gbogbo yín o. Àwọn sì kí gbogbo yín lọ́kọ̀ọ̀kan. Bàbá ẹgbẹ́ barista lọ́yà tí yà tún bá Olúfẹ́mi olórókè òkè náà ìrìn lọ́dẹ. Bàbá ẹgbẹ́ súnmọ́ wa níbí. Torí ìsúnmọ́ni là ń mọ̀ ṣe ẹni. Tọmọdé tàgbà Ló mọ ìyẹn nílé, wọ́n tún mọ ìyẹn lóde. Ìwà ìrẹ̀lẹ̀ èyí tó mọ̀ ọ́n hù láyé fi ń pọ́n ẹ lé. Orí ọlá tó mú wáyé ló ń yọ ọ̀tá lẹ́nu tó fi ń sọ̀sọ̀kúsọ. Ṣáma wò wọ́n lóye. Òun pọ́n wọn lé, òun fún wọn lówó jẹun, ó tún fún wọn lẹ́wù wọ̀. Olúwa ló fi rán ẹ, ẹni robi sí ẹ wà láìpò ní tẹ́gbẹ́. bàbá ní pé ṣáma wọlé. Máa rọra, Ṣáma wọlé. máa rọra, Bàbá ní pé ṣáma wọlé. máa rọra, Barista lọ́yà tí ń jẹ́ tuntun bá. máa rọra, Alówó bá fi ṣe. ìràgà máa rọra, Ìdíwọ̀lú rẹ̀ kì í jẹ́ òkè ńlá. máa rọra, Òun fúnra rẹ̀ ó ga bí òkè ńlá. máa rọra, Bàbá ní pé ṣáma wọlé. máa rọra. Iná tí wọ́n dá. Kìí ṣe fún ẹ rárá. Wọ́n kẹ́yẹ mọ́gbó, wọ́n fi iná sóko ìka.
kéré wọ̀lú wọn náà fẹ́ fi náà lè jáde. ohun tí yóò lè bọ́ sí òun náà ra wọlé. wọlé ẹ títí olúwa ò fún wọn ṣe. ayọ̀ máa rògbò orílẹ̀.